and the Olúmi of. bẹ̀rẹ̀ látagogo 4 sí aago 5 ìrọ̀lẹ́ lọ́jọ́ Sunday lọ́sẹ̀ẹsẹ̀ lórí ètò Efiyewon láti máa jíròrò ohun tí ń ṣẹlẹ̀ nílẹ̀ yìí Efiyewon lè ètò tí ó ti máa gbọ́ ohun tí ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè wa 100.9 Tungba FM tó wà ní Ànáfọwọ́kan Estate Ìta Olúwo Níkòròdú ni ètò Efiyewon yóò ti máa wáyé Díkínà Bátúngà ṣe Israeli Adébáyọ̀ ló sọ wípé aago 4 sí aago 5 ìrọ̀lẹ́ lọ́jọ́ Sunday lọ́sẹ̀ẹsẹ̀ ní ètò Efiyewon a máa gorí atẹ́gùn ètò yìí lékeńké ó peléke. kò fẹ́ ṣe bà táyé fi tẹ́ nílé. ẹ ṣe bá gbàgbà káyé máa ṣàfojúdi ẹ ṣe bá gbàgbà. ayé ní kílẹ̀ ó ṣe bà kò fẹ́ ṣe bà láyé fi tẹ́ nílé. ẹ ṣe bá gbàgbà káyé máa ṣàfojúdi ẹ ṣe bá gbàgbà. ǹjẹ́ kẹ́ni náà tún ṣe bà kò fẹ́ ṣe bà àgádì ń tọ́ ń gbélé. ẹ ṣe bá gbàgbà káyé máa ṣàfojúdi ẹ ṣe. ẹ káàbọ̀ padà sórí ètò Efiyewon. ọjọ́ kẹwàá oṣù kínní ọdún 2021 òun ni gómìnà ìpínlẹ̀ Ògùn ìyẹn ọlọ́lá ọmọọba Dàpọ̀ Abíọ́dún MFR fi ọwọ́ sí òfin tuntun èyí tí àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ náà fi ṣọwọ́ sí. òfin yìí ni ó ṣe àgbékalẹ̀ atọ́nà fífi ọba jẹ ìṣàkóso àwọn ọba aláyé ipò àwọn ọba gẹ́gẹ́ bí àṣà ìbílẹ̀ ìyẹn àṣà àdáyébá ṣe là á kalẹ̀ pẹ̀lú ìlànà àti ètò tí ó yẹ láti fi ṣe ẹ̀yẹ ìkẹyìn fún àwọn orí adé ní ìgbà tí wọ́n bá papòdà tí orí adé lọ sùn ní ipò àwọn baba ńlá wọn. òfin yìí tí a mọ̀ sí the Obas and Chiefs Law of Ogun State 2021 òun ni ó ti di mímú ṣẹ ní kété tí gómìnà aláṣẹ ìpínlẹ̀ Ògùn bu ọwọ́ lù ú bí ó tilẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn olùgbé ìpínlẹ̀ Ògùn àti àwọn ọmọ bíbí ilẹ̀ Yorùbá kan ni wọ́n lu gómìnà àti àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ògùn ní ọ̀gọ́ ẹnu tí wọ́n gbóríyìn fún wọn látàrí àṣeyọrí àgbékalẹ̀ òfin tuntun yìí ohun tí ó kọjú sí ẹnìkan ó lè kẹ̀yìn sí ẹlòmíràn gẹ́gẹ́ bí ìlú gángan báyìí ni ọ̀rọ̀ ti ṣe rí o látàrí ìsọ̀rí àwọn ọmọ bíbí ìpínlẹ̀ yìí tí wọ́n nàka àbùkù sí àwọn abala àti ẹsẹ̀ òfin yìí kan gẹ́gẹ́ bí ohun tí ó ṣe àtakò sí àṣà àti ìṣẹ̀ṣe àbáláyé. fún àpẹẹrẹ àwọn àgbáríjọpọ̀ ọmọ ẹgbẹ́ oníṣẹ̀ṣe ìyẹn àwọn ẹlẹ́sìn àbáláyé ni wọ́n ti fi àìdùnnú wọn hàn sí ọ̀nà tí ìjọba ìpínlẹ̀ Ògùn ṣe ṣe àgbékalẹ̀ òfin yìí láì kùnà ní àṣà ìṣẹ̀ǹbáyé rárá. wọ́n nàka àlébù sí apá kẹjọ ẹsẹ̀ 65 ìkíní ìkejì àti ẹ̀kẹta ìyẹn part 8 section 55 subsection 1, 2 and 3 tí ó mẹ́nuba ìlànà fífi ọba sórí àpèrè ìtẹ́ àti ọ̀nà tí wọ́n lè gbà sìnkú ọba bí ọba bá wàjà. ẹsẹ̀ 67 ìkíní àti èkejì ìyẹn section 57 subsection 1 and 2 tilẹ̀ mẹ́nubà ní pàtó wípé kò sí ẹnikẹ́ni tàbí ẹgbẹ́ kankan tí ó lè fi ipá mú ọba aládé tàbí ìjòyè láti darapọ̀ mọ́ ẹgbẹ́ òkùnkùn tàbí ṣe ìjọsìn òkùnkùn ní ìlànà ìbílẹ̀ ní ìlòdì sí ìfẹ́ ọba tàbí ìjòyè bẹ́ẹ̀. ṣé àwọn Yorùbá bọ̀ wọ́n ní ìṣẹ̀ṣe làgbà ohun àdáyébá òun látọ́nà ohun tí à ń gbélé ayé ṣe. ẹṣin ni wọ́n máa gùn lọ́jọ́ wó ẹṣin ni wọ́n máa gùn lọ́ṣàwó àyàfi méjì ògbè ò sí láyé mọ́ ẹṣin ni wọ́n máa gùn lọ́ṣàwó.
àwíjàre àwọn àgbàlagbà tí wọ́n nàka àbùkù sí àgbékalẹ̀ òfin yìí ni wípé ìlànà fífi ọba jẹ àti ṣíṣètò ìsìnkú ọba kì í ṣe ohun tí ìjọba lè dá sí tàbí fi ẹsẹ̀ òfin gbé kalẹ̀ gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n ṣe. àwọn ìlànà wọ̀nyí jẹ́ àgbékalẹ̀ àṣà ìṣẹ̀ṣe orísun ibi tí ìlú kọ̀ọ̀kan ti ṣẹ̀ wá. ní ọjọ́rú ọjọ́ 16 oṣù kẹta tí a wà yìí ìyẹn ọjọ́ 4 sẹ́yìn òun ni àgbáríjọpọ̀ àwọn oníṣẹ̀ṣe ìpínlẹ̀ Ògùn pé ìpàdé àwọn oníròyìn àgbáyé ìyẹn World Press Conference ní ìlú Ṣàgámù láti fi àìdùnnú wọn hàn lórí àwọn kùdìẹ̀kudiẹ tí ó farahàn ní àgbékalẹ̀ òfin yìí. bí ọ̀rọ̀ bá ti wá rí báyìí ojúṣe iléeṣẹ́ rédíò Tungba 100.9 FM ni èyí tí ẹ yàn láàyò ìyẹn iléeṣẹ́ rédíò Tungba gẹ́gẹ́ bí agbẹnusọ àwọn ará ìlú láti má jẹ́ kí etí àwọn ará ìlú di sí àwọn ọ̀rọ̀ tí ó ta kókó tí ó lè ṣe ìgbọ̀nwọ́ fún ìdàgbàsókè àwùjọ wa. ìdí rèé o tí àwọn aláṣẹ iléeṣẹ́ rédíò Tungba 100.9 FM ṣe pinnu láti túbọ̀ tan iná ìmọ́lẹ̀ ìwádìí ìjìnlẹ̀ sí ọ̀rọ̀ yìí. ọ̀kan pàtàkì lára àwọn aṣáájú oníṣẹ̀ṣe orílẹ̀-èdè yìí tí ó tún jẹ́ olúwo ti ìlú Ìpẹ́rù ìyẹn bàbá wa olóyè amòfin Ọpẹ́odù Ifáṣọlá Saheed ni a gbà lálejò lórí ètò yìí lónìí láti bá wa ṣàlàyé ní kíkún nípa ìlànà òfin àti àṣà àdáyébá lórí àgbékalẹ̀ àbádòfin yìí. ṣùgbọ́n kí n tó pe bàbá wa wọlé ẹ jẹ́ kí n dókè lọ́hùn náà o ká lọ fẹsẹ̀ rajó. nígbà tí mo bá padà dé bàbá wa yóò ti darapọ̀ mọ́ wa nílé agodo. ẹ má mà tí ìyí rédíò yín kúrò ní ìkànnì Tungba o a ṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ bọ̀ lápò ni lẹ́ẹ̀kan sí i. mo kí n yẹ kú ìsinmi èní ẹ sì kú ìkàlẹ̀ lọ́ọ̀dẹ̀ mò ń padà bọ̀ wá. ọ̀làjúdé làwa gbàgbé àṣà ìdílé wa. ọ̀làjúdé làwa gbàgbé àṣà ìdílé wa. civilization ló jágbá gbogbo àtàyèbá. ọ̀làjúdé làwa gbàgbé àṣà ìdílé wa. ọ̀làjúdé làwa gbàgbé àṣà ìdílé wa. civilization ló jágbá gbogbo àtàyèbá. nínú àṣà ìdílé ṣáná máa ń pè kàn ó ní ìfàlọ́mọ ló túmọ̀ sí tàn bá bímọ tuntun ló máa jẹ́ káwọn ọmọ àgbè sọ́mọ wọn kọ́ wọ́n á bòmí sórí ìbòmí bá ti ń kọ́ wọ́n á gbọ́mọ sí rẹ̀ ìfòmí yẹn máa kàn lé wọ́n ní kíyà sáré wọlé jáde lẹ́ẹ̀méje lójọ́mọ̀ kan bó bá sì gbẹ̀tàlẹ̀ àṣírí máa tú civilization ló jágbá ìfòmí tàdá ìgbà. ọ̀làjúdé làwa gbàgbé àṣà ìdílé wa. ọ̀làjúdé làwa gbàgbé àṣà ìbílẹ̀ wa. civilization ló jágbá gbogbo àdáyébá. nínú àṣà ìdílé wọn tún máa ń ṣe kan fáyà tuntun ìyàwó sìnkì tó bá mú dèsì àrò tí ó níná wá wá ṣàdúrà fìyàwó sínú omi wá yómi tó mú ìdàlẹ̀ látòrí lọ. ọ̀làjú tó dé ò ní kí a gbàgbé àṣà ìdílé wa kò ní kí a gbàgbé àṣà ìbílẹ̀ wa. tó mú kí gbogbo ẹ̀yin olùgbọ́ mi pátápátá káàkiri orílẹ̀-èdè àgbáyé ẹ̀yin tí ẹ ní àǹfààní láti máa wò wá lórí ẹ̀rọ amóhùnmáwòrán yín ìyẹn ẹ̀rọ alátagbà Facebook yín ẹ̀yin ẹ ṣáà ṣe sí Tungba FM live kedere ọ̀nà ni ẹ máa rí ojú mi tí ẹ máa wò mí tí ẹ máa gbọ́rọ̀ ẹnu mi bí mo ti ṣe ń bọ́ bí ìlú dùndú tó mo kí yín o ẹ káàbọ̀ padà sórí ètò Efiyewon èyí tí ó ń dé sí etí ìgbọ́ yín o láti lè ṣe rédíò Tungba 100.9 FM ohun tí à ń gbéyẹ̀wò lónìí
òun ni àgbékalẹ̀ òfin tí ó ní ṣe pẹ̀lú àwọn ọba aláyé àti ìjòyè ní ìpínlẹ̀ Ògùn ìyẹn the Obas and Chiefs Law of Ogun State 2021 èyí tí gómìnà ìpínlẹ̀ Ògùn ọlọ́lá ọmọọba Dàpọ̀ Abíọ́dún MFR gómìnà wa ti ń ṣiṣẹ́ takuntakun tí wọ́n fi ọwọ́ sí tí ó sì ti di òfin láìpẹ́ yìí àlejò wa ti wà pẹ̀lú wa ní ilé agodo gẹ́gẹ́ bí mo ti ṣe sọ síwájú àwọn ni olúwo ti ìlú Ìpẹ́rù olóyè amòfin Saheed Ọpẹ́odù Ìfàṣọlá bàbá wa agbó àtọ̀ yìí o. ògbó àtọ̀ o. adúpẹ́ tí a pè yín tí ẹ dá wa lóhùn ẹ kú làásìgbò ọ̀rọ̀ ìlú pẹ̀lú ògùn lọ́dọ̀ Ọlọ́run ojú òní tì yín o ẹ pẹ́ fún wa o. ní ilẹ̀ kóòtù òjíire àwọn Yorùbá ní ìlànà àti àṣà fífi ènìyàn sórí àpèrè gẹ́gẹ́ bí ọba nígbà tí ọba bá wá wàjà tí orí adé lọ sìn ní ipò àwọn baba ńlá wọn ó ní àgbékalẹ̀ àṣà abínibí láti fi sìnkú ọba aládé bàbá wa ṣé ẹ lè yànnàná àwọn àlàkalẹ̀ ìfi ọba jẹ àti ìlànà ètò ìsìnkú ọba gẹ́gẹ́ bí àṣà abínibí ṣe là á sílẹ̀ kedere fún wa. ẹ ṣe olóòtú ètò ní atọ́kùn ètò ní àkọ́kọ́ màá kọ́kọ́ kí gbogbo àwọn olùgbọ́ wa mo kí ládéládé mo kí lóyè lóyè mo kí ọmọdé mo kí àgbà mo kí yín tológun tológun mo kí yín tẹ̀ṣọ́ tẹ̀ṣọ́ mo kí bí ẹ̀rìndínlógún ọwọ́ ifá mo wá kí àwọn atọ́kùn ètò àti olóòtú ètò iléeṣẹ́ yìí wípé ẹ ṣeun fún àǹfààní tòní. àdúpẹ́. Gbogbo àdáwọ́lé wa èrè ló máa yọrí sí. àmì àṣẹ Ìdùmarè. èmi tí mò ń kí ni olóyè gíga amòfin agbẹjọ́rò ajàfún ẹ̀tọ́ àwọn ènìyàn àti gbogbo oníṣẹ̀ṣe lápapọ̀ Ìfàṣọlá Saheed Ọpẹ́odù tí mo jẹ́ olúwo ìlú Ìpẹ́rù àti àràbà àgbáyé kejì fún gbogbo nǹkan tó ń jẹ́ ògbóni àlà lápapọ̀ ní jákèjádé ayé. Gẹ́gẹ́ bí a ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ a fẹ́ kí ẹ mọ̀ wípé gbogbo ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta tí ó wà láyé ni wọ́n ní ẹ̀tọ́ tiwọn. Àwọn bàbá wa ẹlẹ́sìn mùmùmí wọ́n ní ẹ̀tọ́ tiwọn lábẹ́ òfin. Àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì wọ́n ní ẹ̀tọ́ tiwọn. Bẹ́ẹ̀ náà ni àwa olùgbàlejò gbogbo wọn àwa ẹlẹ́sìn àbáláyé bẹ́ẹ̀ náà ni a ní ẹ̀tọ́ tiwa ní abẹ́ òfin. Nítorí ìdí èyí ó jẹ́ kí gbogbo nǹkan tí a fẹ́ sọ̀rọ̀ lé lórí kó yá. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìbéèrè tí atọ́kùn béèrè wípé ọ̀nà wo ni wọ́n fi ń jẹ ọba, ọ̀nà wo ni wọ́n dẹ̀ fi ń ṣe ìpalẹ̀mọ́ ọba tí ọba bá papòdà. Ní ilẹ̀ Yorùbá látìgbà tí aláyé ti dáyé oyè ọba jíjẹ oyè ìlú ni oyè ìdílé ni. Torí kéèyàn tó lè sọ pé òun máa jọba ó gbọ́dọ̀ wà ní ìdílé tó jẹ́ ìdílé tí ọba ti gbọ́dọ̀ jáde. Nígbà tí ó bá ti kàn àwọn kan wà tí wọ́n ń pè ní afọbajẹ. Àwọn ìgbìmọ̀ afọbajẹ yẹn wọ́n ní traditional council ìlú. Àwọn ni wọ́n máa pè wípé ìdílé báyìí o ni ọba yẹn yí kàn wípé kí àwọn ẹbí yẹn kọ́ lọ ṣe àṣàrò pé kí wọ́n mú ọmọ oyè wá. Nígbà tí àwọn ìdílé yẹn bá jókòó tó bá forí lé tó bá fi kùn líkùn wọ́n á mú ọmọ oyè jáde. Ó lè jẹ́ ọmọ oyè kan wọ́n lè kó ọmọ oyè tó tó 10 jáde wọ́n á wá fi ránṣẹ́ sí àwọn ìlú wípé àwọn tí àwọn mú nìyẹn. Nígbà tí aláyé ti dáyé àwọn tí wọ́n mú yìí tó bá ti ju ẹyọ kan lọ wọ́n máa fi ifá béèrè wò ni. Wọ́n á dá ifá sí wípé ta ni ẹni tí ìgbà tiẹ̀ máa tu ìlú lára, ta lẹni tó lẹ́tọ̀ọ́ láti jókòó sí orí oyè yẹn. Ní ìgbà tí wọ́n bá wá dá ifá tán tí kì í ṣe lọ́nà èrú nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ti ń tẹ ìrú bọ̀ ńsìn. Tí ò bá jẹ́ ọ̀nà èrú ifá mú èèyàn kan nú wọn wípé òun ló yẹ kó tọ́ òun ló tọ́ lóyè gbogbo àwọn tó kù dẹ̀ máa gbà fọlọ́run ni
wọn ò torí ẹ̀kọ́ ń sá kúrò nílùú wọ́n jọ máa ṣèjọba yẹn ni nígbà tí wọ́n bá ti gbà fún ọba ìlú nígbà tí wọ́n bá ti mú èèyàn kan gbọ́dọ̀ jẹ́ èèyàn kan nìkan làwọn ẹbí fi ránṣẹ́ àwọn ìlú láṣẹ láti wò wípé èèyàn tó fi ránṣẹ́ yìí ṣé èèyàn tó péjú wọn ni láti lè jẹ ọba tó bá jẹ́ ẹni tí ìwà ẹ̀ tí kò bá tìlú mu tó jẹ́ bíi jàgídíjàgan olè wọ̀bìà tó ní ìwà àbàjẹ́ tàbí ẹlẹ́wọ̀n oríṣiríṣi ó ti wà nílànà àwọn àléébù tó jẹ́ pé kò lè jẹ́ kéèyàn gorí oyè ìlú lẹ́tọ̀ọ́ láti sọ fún ẹbí yẹn wípé èèyàn kan tó tẹ mú wáyé lọ wá ẹlòmíì wá àwọn ò lè fi ilé ìjọba fún ìdí báyìí àti ìdí báyìí àwọn ẹbí yẹn á lọ wá lọ mẹ́lòmíì wá ṣùgbọ́n tí ò bá ti sí àléébù kankan àwọn ẹbí wọ́n á mú olóyè yẹn ọmọ oyè yẹn wọ́n á fà sí ọwọ́ ìlú á dẹ̀ mú nígbà tí ìlú bá mú ìlú á forúkọ ìránṣẹ́ sí local government á fi orúkọ ìránṣẹ́ sí state government nígbà tó bá dé ọ̀dọ̀ state government ní chieftaincy wọ́n á forward gbogbo nǹkan yìí sí governor á bọwọ́ lù nígbà tí wọ́n bá ti bọwọ́ lù á gba letter of appointment wọ́n á dẹ̀ dá ọjọ́ oyè bóyá máa joyè ní wípé á lọ sí pèbí ó lóye ọjọ́ tó máa lò ní pèbí nítorí ìdólù òun nìṣèlú ní àwọn ibòmíì wọ́n ń lọ ọjọ́ méje ní àwọn ibòmíì wọ́n ń lọ ọjọ́ mọ́kànlélógún bí ìlú oníkálukú bá ṣe ti ní àkọọ́lẹ̀ fún bọ́yé máa ń ṣe ìpèbí yẹn nìyẹn gẹ́gẹ́ bí ẹ ṣe máa rí àkọọ́lẹ̀ nǹkan tó ń lọ níjẹ̀búgbó lọ́wọ́lọ́wọ́ ti orúmọ lísẹ̀ of ìjẹ̀búgbó èní yìí sì ló ń kúrò ní pèbí ó ti wà ní pèbí láti on the 14 so ọjọ́ méje ló lò yẹn so yẹn jẹ́ kí bí ó ṣe wà ìlànà kọ̀ọ̀kan ti wà fún ìlú kọ̀ọ̀kan nípa jíjoyè ọba wọ́n á dẹ̀ gbé adé lé lórí wọ́n á ṣe gbogbo ààtò fún gẹ́gẹ́ bí ọba gbogbo ìlú á kí pé ó kú oríire wọ́n á kí ní kábíyèsí ọba ti jẹ nìyẹn bí ìyẹn jẹ́ bí wọ́n ṣe ń ṣe ti ọba ètò ọba jíjẹ yẹn àti ẹbí ẹ bá ti gbọ́ nǹkan tí mo sọ àti ẹbí àti ìlú àti ìjọba ni wọ́n ń fi ọba jẹ ẹbí ò dá nìkan ń fi ọba jẹ bẹ́ẹ̀ náà tí wọ́n bá fẹ́ ṣe ètò ìpalẹ̀mọ́ ètò ìsìnkú ọba ẹbí ìlú àti ìjọba ni wọ́n ń ṣètò ìsìnkú ọba kò síbi tó máa ti sọ pé kí ẹbí kò sí ìlú kan tó máa sọ pé kí ẹbí má dá sí ètò ìsìnkú ọba látijọ́ ta láyé ti dáyé àti ẹbí àti ìlú àtijọba ni wọ́n ń ṣe ètò ìpẹ̀yìndà ọba ṣùgbọ́n ìlànà tí wọ́n fi ń ṣe tìlú kọ̀ọ̀kan ó tún yàtọ̀ ṣùgbọ́n ní ilẹ̀ Yorùbá wa yìí a rí wípé ìlànà náà ó yìí bá ara wọn mu tí ọba bá wàjà èèwọ̀ ni fún ẹnìkan láti sáré gbé igbá síta pé ọba ti wàjà ó ní ìlànà tó gbọ́dọ̀ tàn nígbà tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn wọ́n kọ́ gbọ́dọ̀ pe àwọn olóyè ìlú òdi ọba ó máa ti gbọ́ á pe àwọn olóyè ìlú á pe àwọn apènà á pe àwọn olúwo àwọn tó jẹ́ olóyè nígbà tí àwọn yẹn bá ti gbọ́ wọ́n á jókòó wọ́n á ṣàpérò wọ́n á ṣe gbogbo ẹ̀ nígbà tó bá parí gbogbo mítìn yẹn náà ti ṣàrìgbẹ́ǹtì ìgbà yẹn náà ṣẹ̀ṣẹ̀ máa lọ bá gọ́fìmẹ̀ntì kó tó di wọ́n ṣẹ̀ máa lè kéde wípé ọba ìlú báyìí báyìí ó ti papòdà o nítorí náà wọ́n máa bẹ̀rẹ̀ ètò ìpalẹ̀mọ́ ọba ní àtìgbà báyìí àti ní agogo báyìí títí di agogo báyìí wọ́n á gbágo sílùú wọ́n á fún rere lórí rédíò pé kí onílé gbélé kí eléyìí ṣe nítorí gbogbo àwọn ètùtù ọ̀kanòjọ̀kan tí wọ́n máa ṣe nígbà wọn bá dẹ̀ ti ṣe wọ́n á palẹ̀mọ́ ọba ó ti wà láti kíkọ́ ṣe ó níbi tí àwọn ọba máa ń sùn sí bó ṣe wà nílẹ̀ Yorùbá òkú ọba ò ń ṣe òkú tí wọ́n ń sin sẹ́gbẹ̀ẹ́ títì tó máa fọkẹlẹ̀bẹ̀lé tó máa tọ̀lé àbí tó máa ṣe oríṣiríṣi fún òkú ọba ò ń ṣòkú tí ẹbí kan máa fẹ́ ta ilé ní ẹ̀yìn ọ̀la tó máa ní ọba yẹn wọ́n wú dànù nítorí níjọ́ téèyàn tó bá ti jẹ ọba tó dẹ̀ ti papòdà ó ti pẹ̀lú àwọn òṣì ìlú nìyẹn ojú òṣì ni wọ́n ń sin òkú ọba sí bó dẹ̀ ṣe wà ń bí náà bẹ́ẹ̀ náà ló ṣe wà káàkiri jákèjádà ìdí nínú bíbélì ó wà ń bẹ̀ wípé àwọn ọba yóò sùn sí ibojì àwọn baba ńlá wọn ó wà nínú bíbélì wípé àwọn ọba wọn yóò sùn sí ibojì àwọn baba ńlá wọn. àwọn ọba yóò sùn sí ibojì àwọn baba ńlá wọn bẹ́ẹ̀ ni. ohun bàbá wa Saheed Ọpẹ́òdì Fáṣọlá tí wọ́n jẹ́ amòfin àgbà tí agbẹjọ́rò ni wọ́n ajàfún ẹ̀tọ́ ọmọ èèyàn ni wọ́n
àwọn ni olóyè àgbà tí wọ́n jẹ́ olúwo ti ìlú ìpẹ́rù pátápátá nílé lóko. Ohun tí à ń gbéyẹ̀wò lórí ètò yìí lénìí òun náà ni òfin èyí tí ìjọba ìpínlẹ̀ Ògùn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé kalẹ̀ èyí tí gómìnà ọlọ́lá ọmọọba Dàpọ̀ Abíọ́dún tí wọ́n fi ọwọ́ sí, èyí tí a pè ní òfin àwọn ọba àti ìjòyè ti ìpínlẹ̀ Ògùn ti ọdún 2021. òun náà ni à ń gbéyẹ̀wò lónìí. Fún ẹ̀yin tí ẹ fẹ́ darapọ̀ mọ́ wa lórí Facebook yín, ẹ lè tún jí ẹ̀rọ yín sí orí Tungba FM live, ẹ̀rọ orí fóònù gàásímílétì yẹn fóònù GSM yín, ẹ ṣí sí Facebook Tungba FM live. Tó bá jẹ́ pé ẹ fẹ́ máa wò wá kedere lórí tẹlifíṣàn yín, ìyẹn tẹlifíṣàn TV channel wa lórí YouTube, ẹ ṣí sí Tungba TV. Tungba TV. Tó bá wá jẹ́ orí Instagram lẹ́yìn tí fẹ́ máa wò wá káàkiri orílẹ̀-èdè àgbáyé ni ẹ ti fẹ́ máa wò wá lórí Instagram àbí lórí Twitter, ẹ ṣáàṣì sórí @Tungba FM àti Tungba FM. Ohun tí à ń gbéyẹ̀wò gẹ́gẹ́ bí mo ṣe sọ fún wa òun náà ni òfin tuntun èyí tí ìjọba ìpínlẹ̀ Ògùn tí wọ́n gbé kalẹ̀ tí ó ní í ṣe fún àwọn ọba àti ìjòyè ní ìpínlẹ̀ Ògùn. Bàbá wa olóyè amòfin Saheed Ifáṣọlá wọ́n sì wà pẹ̀lú wa. Ẹ̀yin bàbá wa, ẹ̀yin gẹ́gẹ́ bí àgbà ọ̀jẹ̀ nínú ìdáàbòbò àti ìgbélárugẹ àṣà abínibí tí ẹ tún jẹ́ ògbóǹtarìgì agbẹjọ́rò tí ẹ mọ̀ tinú tẹ̀dọ̀ òfin, kí ni àfijọ tàbí ìyàtọ̀ tó wà láàárín àṣà ìṣẹ̀báyé àti òfin? Ìyàtọ̀ wo ló wà láàárín méjèèjì, òfin àti àṣà tí àdáyébá? Kí ni ìyàtọ̀ tó wà láàárín àwọn méjèèjì? Ìyàtọ̀ tó gùn gbọrọ wà ní àárín wọn. Ìyàtọ̀ wà láàárín wọn. Kí ni ìyàtọ̀ tí ó wà láàárín wọn, ẹ ṣàlàyé? Àkọ́kọ́, àṣà ìṣe ló jẹ́ ohun tó yẹ pé ṣe la dé ilé ayé bá, tí ó dẹ̀ gbilẹ̀ ní àárín ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn tí wọ́n kóra wọn jọ. Ó gbilẹ̀ ní àárín àwọn ọ̀gọ̀rọ̀ ènìyàn tí wọ́n ń pè nílùú. Bódà ṣe wà ní ṣìlúṣìlú nìyẹn wípé nǹkan báyìí ó jẹ́ àṣà àwọn ìlú báyìí, báyìí ni wọ́n ṣe ń ṣe ní ìlú báyìí, báyìí ni wọ́n ṣe ń ṣe ní ìlú báyìí. Nígbà tó bá ti wí pé àṣà ó dẹ̀ ti fẹ́ yí sí ibòmíì, òun ló di pé òfin máa wọlé. Òun làwọn bàbá wa ṣe máa ń pòwe pé ìlú tí kò sí òfin kò sí ẹ̀ṣẹ̀. Ìlú tí ó bá dẹ̀ ti sí ẹ̀ṣẹ̀ kò sí òfin. Ṣùgbọ́n nígbà tó tún yá, àwọn èèyàn wá wò wípé bóyá ẹ̀ṣẹ̀ ti ẹ̀ wà, bóyá kò sí ẹ̀ṣẹ̀. Nígbà tó ti rí nǹkan tó farajọ ẹ̀ṣẹ̀ tàbí ìkọjá àyè nípa lílo àṣà, òun náà wókè ẹ jẹ́ ká kún ṣe òfin wípé ẹ gbọ́dọ̀ ṣe báyìí, ẹ gbọ́dọ̀ ṣe báyìí, ẹ gbọ́dọ̀ ṣe báyìí. Nǹkan tí òfin dúró sí nìyẹn. So ìṣe ni òfin wá láti lè mú àṣà ṣẹ, láti lè mú àṣà gúnrégé. Kì í ṣe òfin tá a rí sìn tí wọ́n dẹ̀ ń ṣe láti lè fi pa àṣà lára tàbí láti lè fi pa àṣà rẹ̀. Nítorí ìlú tí òfin kan tán ti máa ṣe òfin kan, wọ́n gbọ́dọ̀ wo pé kí ni àṣà tó wà ní ìlú yẹn. Kì í ṣe àṣà tó wà ní ìlú ibòmíì ni wọ́n fi ń ṣe òfin. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ṣòfin ní ayé ìsìn wọn ò kọ́ṣẹ́ òfin ṣíṣe. Politics ló gbé wọn débi òfin ṣíṣe. Ìyẹn ètò òṣèlú. Ètò òṣèlú òun ló gbé wọn débi pé wọ́n ń ṣòfin. Ọ̀pọ̀lọpọ̀ ò mọ rísìn tí wọ́n fi ń ṣòfin. Tí ẹ bá fẹ́ ṣòfin fún wọn ní ìlú kan, òfin tẹ bá fẹ́ ṣe nípa wípé ó lè pa àṣà àti ìṣe ibẹ̀ lára àtàwọn olùgbé ìlú yẹn, ẹ gbọ́dọ̀ bọ́ sílùú, ẹ gbọ́dọ̀ fi ọ̀rọ̀ wọ́rọ̀ wò nípa òfin tẹ fẹ́ ṣe yẹn, kẹ wo bó ṣe rí lára àwọn tí ẹ fẹ́ tìtorí ẹ̀ ṣòfin yẹn. Kì í ṣe wípé ṣe ni èèyàn kan àbí èèyàn méjì náà máa mú yín sínú ilé tọ́ máa sọ fún yín wípé tẹ bá ṣe nǹkan báyìí àwọn á ṣe nǹkan báyìí fún yín, ẹ torí àwọn kẹ lọ ṣe òfin báyìí. Wọn ò ṣe bẹ́ẹ̀ yẹn ń ṣòfin. Ó dà, ẹ jẹ́ kí a wo òfin àwọn ọba àti ti ìjòyè, ìyẹn Obas and Chiefs Law of Ogun State to 2021, èyí tí ìjọba ìpínlẹ̀ Ògùn gbé kalẹ̀ tí gómìnà ọlọ́lá ọmọọba Dàpọ̀ Abíọ́dún MFR tí wọ́n fi ọwọ́ sí. Ojú wo lẹ fi wo òfin yìí, àti wípé ṣé ó ní àkóbá kankan èyí tí òfin yìí lè ṣe fún àṣà abínibí ní ìlànà ìfiọbajẹ àti ìsísìnkú ọba? Òfin yìí gẹ́gẹ́ bí a ṣe wò ó ní ìgbà tí wọ́n ti lọ tí wọ́n ti gbé àbádòfin yẹn tí wọ́n ti sọ di òfin wípé ókè o àbálẹ́lẹ́ yìí ó ti di òfin.
ọ̀pọ̀lọpọ̀ kùdìẹ̀kùdìẹ̀ ló wà ní òfin yìí tí a gbọ́dọ̀ máa tú síta báyìí nítorí nǹkan tó ń pè ní àbádòfin òun ni òfin tí èèyàn kan tó wò ó tí wọ́n kó jọ tí wọ́n wá gbé lọ sí iwájú ilé ìgbìmọ̀ asòfin tí wọ́n ní kàn wò ó tí wọ́n bá dẹ̀ ti wo òfin yẹn ọ̀nà méjì ni nínú kí wọ́n gba òfin yẹn wọlé kí wọ́n gba àbá yẹn kàn gbà wọlé kan sọ́dọ̀fin àbí kí wọ́n má gbà wọlé rárá ìkànnbẹ̀ ló gbọ́dọ̀ jẹ́ ṣùgbọ́n kùdìẹ̀kùdìẹ̀ tó wà nídìí òfin ta ní lọ́wọ́ yìí àbá tó wà nílé ìgbìmọ̀ asòfin ó yàtọ̀ sí òfin tó wà níta lọ́wọ́lọ́wọ́ yìí àbá tí wọ́n gbé lọ fún wọn pé kán sọ́ di òfin ó yàtọ̀ sí nǹkan tí òfin tí wọ́n gbé jáde ara àlébù tó wà ní òfin yẹn nìyẹn ṣùgbọ́n bá ti nǹkan ṣe rí ó ti di òfin àwọn oníṣẹ̀ṣe ní ọ̀nà tó pọ̀ wọ́n fi ara mọ́ òfin yẹn ní ọ̀nà tó pọ̀ ju ọ̀nà tí ò pọ̀ lọ nítorí pé ọ̀nà díẹ̀ tó kù nínú òfin yẹn ọ̀nà tó jẹ́ pé òfin yẹn fúnra rẹ̀ ó tuntun ṣe ọ̀nà báàlàyé máa pè náà ó ti wá ojútùú sí ọ̀nà ibi tó lè burú jù nú ẹ̀ tó lè fa ìtàjẹ̀ sílẹ̀ òfin yẹn fúnra rẹ̀ ó ti wá ojútùú sí ìyẹn ni a ṣe ń fún rere láti bí ọ̀sẹ̀ tó kọjá láti ọjọ́ 16 oṣù yìí tí a ti ń sọ fáwọn èèyàn pé nǹkan báyìí ló wà ní òfin o nítorí náà kí eku lé kó gbọ́ kó sọ fún toko ọ̀rọ̀ òfin là ń sọ ń sìn bóyá wọ́n gbé àbá kan lọ àbí wọn ó ti di òfin sìn ọ̀rọ̀ òfin la fẹ́ tẹ̀lé nǹkan tó wà ní òfin yẹn la fẹ́ tẹ̀lé so àlébù tó wà ní òfin tó ṣe jáde yẹn sìn òun ni a fẹ́ wò àti ìrọ̀rùn tó wà ní òfin yẹn. ṣé ẹ wá lè sọ wípé òfin tí àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ògùn tí wọ́n ṣe èyí tí gómìnà ti fi ọwọ́ sí tó dẹ̀ ti di òfin nípa ṣíṣe ètò ìpalẹ̀mọ́ ọba nígbà tí ọba bá wàjà ṣé a lè sọ wípé àwọn àbùkù tó wà ń bẹ̀ ó ti wá di ohun ayọ̀ àbí ó ti di ohun ìgbélárugẹ fún àwọn oníṣẹ̀ṣe ní ìpínlẹ̀ Ògùn àbí kí a sọ pé bí ẹ ti ṣe rò ó ló ṣe rí ibi tí ìjọba tí wọ́n gbin iṣu sí iṣu ti hù ń bẹ̀ àbí ojú wo lẹ fi wò tí ẹ fi ń sọ wípé ó dà òfin yìí tí wọ́n ṣe yìí ó dàbí pé àwọn apá ibi ìjọba ti ṣe ó tẹ́yìn lọ́rùn ṣé ohun tí ẹ̀ ń gbìyànjú àti sọ nìyẹn. nǹkan tí à ń gbìyànjú láti sọ ni wípé ibi tí àwa oníṣẹ̀ṣe fẹ́ gbin obì sí ibẹ̀ ni obì ti lálẹ́ wù. ẹ ṣe àwò. ibẹ̀ ni obì ti lálẹ́ wù díẹ̀ tó kù nú ẹ̀ nǹkan kékeré ni ìyẹn sì yìí ni a ṣe ń pe àwọn ìjọba yìí pé ẹ kìlọ̀ fọmọdé kó má rìn nípa odò kó má ba fara gbẹ̀jẹ̀ yẹn láyé sọ fún wọn pé kọ́ kìlọ̀ fọmọ ẹ̀ kọ́ tọwọ́ ọmọ wọn baṣọ. ṣé ẹ lè yànnàná ibi lórí ọ̀rọ̀ tí ẹ sọ iṣẹ́ ìyànnàná gbogbo ẹ̀ la máa yànnàná ẹ̀ kò sí kùdìẹ̀kùdìẹ̀ kan bẹ́ẹ̀. ẹ kìlọ̀ fún ọmọdé bá rìn nípa odò bóyá kí ẹ lè sọ ní ìkẹyànnàná ẹ̀ kó yé kéré sódà kí àwọn tí wọ́n ń gbọ́ wa kí wọ́n lè gbọ́. nǹkan tó wà ń bẹ̀ lélẹ́yìí kì í ṣe nǹkan tó pọ̀ tẹ́ bá ka abala òfin yẹn àkọ́kọ́ ní abala apá kẹjọ karùndín ní ọgọ́ta ẹsẹ̀ 55 karùndín ní ọgọ́ta apá kẹjọ part 8 ẹsẹ̀ kìíní ó ń sọ fún wa wípé kò sẹ́ni tí ó gbọ́dọ̀ dí àwọn ẹbí ọba ní ọwọ́ níbi ìsìnkú ọba ó ní ẹnikẹ́ni tó bá dí àwọn ọmọ ọba lọ́wọ́ níbi tó ti ń ṣèsìnkú ọba olúwa lọ sẹ́wọ̀n oṣù 12 ó ní ṣùgbọ́n eléyìí kò gbọ́dọ̀ fa ìpalára fún ètò àṣà ètùtù gbogbo àtòtọ́ gbọ́dọ̀ ṣe nípa abínibí ní ilẹ̀ Yorùbá níbi ìsìnkú ọba láti ọwọ́ àwọn tó lẹ́tọ̀ọ́ láti ṣe ètùtù yẹn. ìyẹn àṣà àdáyébá fún àwọn tí wọ́n ní ẹ̀tọ́ láti ṣe àṣà yìí láti lè ṣe. nǹkan tí abala àkọ́kọ́ sọ nìyẹn ṣe yí pé abala àkọ́kọ́ yẹn tẹ́ bá wò lákọ̀ọ́kọ́ pé nobody èèyàn ọkọ̀ gbọ́dọ̀ di ẹbí lọ́wọ́ ìgbà tó dẹ̀ tó sọ wípé ṣùgbọ́n gbogbo àtòtẹ́ gbọ́dọ̀ ṣe ó gbọ́dọ̀ wà níbàámu pẹ̀lú àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá láti ọwọ́ àwọn tó lẹ́tọ̀ọ́ láti ṣe ṣètìlí méjì yẹn adájú tí mo ti sọ pé kùdìẹ̀kùdìẹ̀ tó kù pé òfin yẹn pàápàá ti wá ojútùú sí because ká ní kò sí nínú òfin yẹn wípé wọ́n gbọ́dọ̀ ṣe tutù wọ́n gbọ́dọ̀ ṣe gbogbo nǹkan ṣe mọ̀ pé àwọn ẹbí ọba wọ́n lè débẹ̀ sí kan ní ẹ lọ pa àwọn mùsùlùmí wá ẹ lọ pa àwọn bíṣọ̀bù wá
ẹ lọ pé kíní kan wá abala máa sìnkú ọba but abala kíní yẹn sọ fún wọn that is ẹsẹ̀ karùndínlọ́gọ́ta abala kíní yẹn ó sọ fún wọn wípé ẹ gbọ́dọ̀ ṣe gbogbo ètùtù ẹ gbọ́dọ̀ fi ètùtù kọ́lẹ̀ láì ṣe ètùtù yìí dẹ̀ gbọ́dọ̀ wà látọwọ́ àwọn tó yẹ kó ṣe òfin là ń sọ̀rọ̀ nípa kì í ṣe pé nǹkan téèyàn ń rò nílé o nǹkan tí wọ́n ti sáìnì sìn eléyìí ò ń ṣàbámọ́ òfin tó wà àwọn là ń sọ yìí. ṣé àwa lè sọ pé àgbékalẹ̀ òfin tí gómìnà àbí tí àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin ṣe yìí pẹ̀lú àṣà àbáyébá pé bóyá òfin yìí tá a bá ní kí a wò pẹ̀lú àwọn ohun tí wọ́n kọ àtakò wọ́n takò ara wọn àbí. ibẹ̀ yẹn nǹkan tí a ṣe lè wò pé wọ́n takora wọn nítorí àwọn tí ọ̀rọ̀ kàn àwọn bíi ẹlẹ́sìn múmùmí àwọn tẹ̀bílíìkì àwọn bíṣọ̀bù àgùdà tí ọ̀rọ̀ kàn wọ́n nǹkan tí wọ́n gbélé wọn lọ́wọ́ tí wọ́n ṣe tí wọ́n máa fẹ́ ti ipasẹ̀ wípé ẹnìkan kan ò gbọ́dọ̀ di ẹbí lọ́wọ́ tó máa fẹ́ ti ipasẹ̀ ẹbẹ̀ fẹ́ wọlé òun la ṣe ń wò wípé ó lè fẹ́ fa ìpalára ṣùgbọ́n tẹ́ bá tún wò lọ́nà kejì a ní kò síbi tó ti fẹ́ fi ọba jẹ tí wọ́n ti fẹ́ ṣe ìsìnkú ọba tí ẹbí ò ní dá sí. kódà bàbá wa ẹ má jẹ́ kí a nìkìnà lórí ilé ìtẹ́sọ̀ ẹ wá jẹ́ kí n béèrè ìbéèrè yìí pẹ̀lú àwọn àbùkù díẹ̀díẹ̀ tí ẹ mẹ́nubà nínú òfin yìí ṣé a lè sọ wípé nígbà tí àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ògùn fẹ́ ṣe àgbékalẹ̀ òfin yìí wọn ò pe ìpàdé àpérò ìyẹn public hearing láti fi àyè sílẹ̀ fún ẹ̀yin oníṣẹ̀ṣe láti fi èrònú yín hàn tàbí gbàmọ̀ràn lórí àbá òfin yìí ṣé kò sí public hearing. no public ìpàdé àpérò ìta gbangba wọ́n pè ṣùgbọ́n ó gbọ́nà ẹ̀mí yọ ni nígbà tí wọ́n pè é ṣe wọ́n pè ní ìdákọ́ńkọ́ tí wọ́n pe àwọn ẹlẹ́sìn àbáláyé síbẹ̀ tí wọ́n pe àwọn ọba tí wọ́n pe àwọn ẹlẹ́sìn tó kù tí wọ́n pè wá ìṣe la ayé gbọ́ ni nígbà tá ayé gbọ́ lórí ìrìn bí a ṣe kóra nìyẹn ó di ilé ìgbìmọ̀ aṣòfin ní ọjọ́ tí wọ́n náà máa ṣe ìpàdé yẹn àwa ń béèrè lọ́wọ́ right Olúọmọ ìyẹn agbẹnugàn fún ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ògùn wípé èwo lẹ́sẹ̀ yìí kí ló ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní ọ̀wọ́n ò mọ àdírẹ́sì oníṣẹ̀ṣe mo ní mọ ilé Ifá lábẹ́òkúta mọ ilé ní Òṣùgbó mọ babaláwo kankan tẹ́lẹ̀ pé bó làwọn oníṣẹ̀ṣe yìí wà wọ́n wá ní ká jọ wípé ká dáríjì wọ́n pé ṣùgbọ́n ká kọ àdírẹ́sì bí a bá ti fẹ́ a dẹ̀ fún wọn ní àpèjúwe ibi náà ti lè máa rí wa bá sọ̀rọ̀ a fún wọn ní ibì kọ̀ọ̀kan ní ẹkùn kọ̀ọ̀kan ní ìpínlẹ̀ Ògùn a fún wọn ní àdírẹ́sì yé wa a fún wọn ní tàbẹ́kúta a fún wọn ní tirẹ́mọ a dẹ̀ fún wọn ní tìjẹ̀bú tó yẹ pé kò síbi tó pè àti fún nọ́mbà kán bá ti fẹ́ bá wa sọ̀rọ̀ kí wọ́n pè wá wọ́n á dẹ̀ sọ fún wa ń jọ yẹn wípé kí a lọ ṣe àkọsílẹ̀ nǹkan tá a bá fẹ́ kí ọ̀wọ́n wò nípa òfin yẹn òun la fi ṣe memorandum tí a submit ẹ̀ fún wọn ní ọjọ́ 23 oṣù keje ọdún tó kọjá ọdún 2021 ni a lọ síbẹ̀ tàdé submit ẹ̀ officially tí àwọn pressmen náà tó tún gbé ojú wọn láyé submit ẹ̀ ṣùgbọ́n a dúpẹ́ pé nígbà tí òfin yìí máa jáde òun láyé sọ ìṣèdíkà yẹn ló dàbí pé àwa gangan la gbé àbá yẹn lọ sí ilé ìgbìmọ̀ aṣòfin nítorí àwọn nǹkan tó wà nínú àwọn àkọsílẹ̀ tá a gbé fún wọn ní ilé ìgbìmọ̀ aṣòfin ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ló wà nínú òfin. bẹ́ẹ̀ ṣe fẹ́ kó rí bẹ́ẹ̀ náà ló rí nítorí nínú òfin àbá tí wọ́n gbé lọ síbẹ̀ ìṣe náà sọ síbẹ̀ yìí pé tí ọba bá wàjà àbí tó bá fẹ́ fi ọba jẹ wípé àwọn ẹ̀sìn tó ń sìn ìgbàgbọ́ ẹ̀ òun ni kó fi jẹ oyè òun dẹ̀ ni kó ṣe ìsìnkú ẹ̀ tí ó bá ti kú nǹkan tó wà nínú òfin yẹn nìyẹn ó pẹ̀lú nǹkan tó ṣe ń dunú wọ́n rò pé òfin yẹn náà sáìnì fáwọn ọjọ́ tí wọ́n sáìnì tó ń pìwé fún àwọn ọba wọ́n rò pé nǹkan tó wà ń bẹ̀ nìyẹn ìgbà tó wá rí wípé kìmàdé ń ṣe nǹkan táwọn gbé lọ lélẹ̀ yìí òun wá ní gbogbo ijó àti ìlú wá yí padà wọ́n kẹ̀ ti ń pariwo pé àwọn gọ́fìnà àwọn gbóríyìn fún gbogbo nǹkan wọ́n sà ń sọ àwa ń wò. ṣé àwa lè sọ pé bóyá agbára ìdánkọ́kọ́ tí àwọn bàbá fi ń ṣe ní ayé ọjọ́ òun èyí tó jẹ́ pé ohun tí àgbàlagbà fi ń jẹ̀kọ́ abẹ́ ìwé ló wà ṣáà lè sọ pé òun náà ni àwọn àgbààgbà àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ ni wọ́n lò àlùpàídà ojú gómìnà láti lè rí pé àbí àwọn ọmọ tí ilé ìgbìmọ̀ aṣòfin òun náà ni ọ̀rọ̀ ṣe yí padà lójijì. kì í ṣe kínní nǹkan tẹ́yìn ò mọ̀ ní wípé gbogbo àwọn nǹkan tá à ń sọ yìí àwa ìsìn kọ́ la ṣe àwọn bàbá wa kọ́ náà ṣe ọ̀rọ̀ ti wà ní àtètèkọ́ṣe ní ọ̀rọ̀ náà wà ọ̀rọ̀ wà pẹ̀lú Ọlọ́run
ṣẹ́gẹ̀t àti àwọn tó fi ṣe olùṣọ́ ẹ̀ ní agbègbè kọ̀ọ̀kan àwọn tó fi ṣe olùṣọ́ nílẹ̀ lárúbáwá ọ̀tọ̀ ní ilẹ̀ káàárọ̀ oòjíire tiwa ní áfíríkà ẹ̀sìn ìbílẹ̀ àwa ni tá bá fẹ́ bá ọlọ́run sọ̀rọ̀ ọ̀nà tá máa gbà fi bá sọ̀rọ̀ téèyàn kan bá dẹ̀ sọ pé nǹkan táwọn bàbá yẹn ti ṣe sílẹ̀ ó ń bá ọlọ́run pẹtiri ni ó ń bá ọlọ́run wọ̀yá ìjà àwọn alálẹ̀ gangan fúnra wọn náà máa dìde náà máa gbèjà. rà pẹ̀lú ọ̀rọ̀ tí ẹ̀ ń sọ yìí torí àsìkò gbà wá láàyè pẹ̀lú gbogbo àwọn ọ̀rọ̀ tí ẹ̀ ń sọ yìí kí wá tún ní ìpàdé àwọn akọ̀ròyìn àgbáyé ní àwọn oníṣẹ̀ṣe ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn pè ní ọjọ́rú ọ̀sẹ̀ tí ó kọjá lọ ní ìlú Ṣàgámù láti fi ìrònú wọn hàn lórí àbádòfin àwọn ọba àti ìjòyè èyí tí ìpínlẹ̀ Ògùn gbé jáde kí ni èròǹgbà pípe ìpàdé oníròyìn yìí pẹ̀lú gbogbo àwọn ọ̀rọ̀ tí ẹ ń sọ yìí àti kókó ọ̀rọ̀ tí ẹ fẹ́ mú jáde nínú ìpàdé àkòrí tí ẹ pè nígbà tó jẹ́ pé ibi tí ẹ fẹ́ gbin iṣu sí iṣu ti wù ń bẹ̀ kí wàá ní lábàjárí kókó ìròyìn àwọn oníròyìn tí ẹ pè ní ọjọ́ ọrú tí ó kọjá lọ. kókó ìròyìn tí a pè níjọ́ yẹn a pè àwọn oníwèé ìròyìn pé ká lè fi ẹ̀rọnú wọn níṣẹ́ la pè àwọn oníwèé ìròyìn gẹ́gẹ́ bí a ṣe ṣe àkọlé nǹkan tí a torí ẹ̀ pè wọ́n a sọ pé a fẹ́ bá wọn sọ̀rọ̀ nípa òfin tuntun briefing la pè wọ́n fún. kí wàá ní kókó àwọn ohun tí ó. nǹkan tí a dẹ̀ ṣe pé briefing yẹn ni wípé nídẹ̀yìí tí wọ́n ṣe òfin yìí ni àwọn àgbààgbà ìjọ múmùmí àwọn kìrìsìtẹ́nì ò sọ nǹkan kan o then irú àwọn olúwo irú àwọn ọba kọ̀ọ̀kan náà bọ́ sórí ẹ̀rọ àtagbà káàkiri àtàwọn oníròyìn tí wọ́n ń dunú lé nǹkan tí ò sí nínú òfin kí gbogbo ìlú bá lè gbàgbọ́ wípé nǹkan báyìí irú nǹkan bẹ́ẹ̀ yẹn kẹ̀rẹ̀ wàhálà ló máa dálẹ̀ nílùú kọ̀ọ̀kan ṣùgbọ́n nítorí pé àwa ẹlẹ́sìn ìṣẹ̀ǹbáyé ayé tàwa ìkó iṣẹ́ ayé jàgídíjàgan òfin ìlànà fúnra máa fi bára wa máa tó òun la sọ pé òkè ẹ jẹ́ káwa àsìkò tó fáwa náà wà yìí láti pe àwọn oníwèé ìròyìn ká dẹ̀ gbé òfin lẹ̀ ká jẹ́ kí wọ́n ka nǹkan tó wà nínú òfin gangan yàtọ̀ sí nǹkan tí wọ́n ń dunú lé lórí yàtọ̀ sí nǹkan tí wọ́n ń sọ káàkiri ẹnu ọ̀rọ̀ tó ń sọ káàkiri yẹn kò lè yí nǹkan tó wà nínú òfin padà. nítorí gómìnà òun la ń jẹ́ kó máa mọ̀ wípé kò sí nínú ìwé òfin yẹn o wípé tí ọba bá ti wàjà o kìrìsìtẹ́nì àbí múlùmí o ní kó lọ sìnkú ọba o tí wọ́n bá fẹ́ fi ọba jẹ o kì í ṣe ẹ̀tọ́ múlùmí kankan tàbí kìrìsìtẹ́nì kankan láti lọ síbẹ̀ pé àwọn fẹ́ fi ọba jẹ ní ìpasẹ̀ òfin tí wọ́n ṣe jáde yẹn o nǹkan tá a lọ ṣàlàyé nìyẹn. ó dà bàbá ẹ jẹ́ kí a wò báyìí tó bá wá jẹ́ pé nínú àkọsílẹ̀ òfin tí à ń wò yìí tó bá jẹ́ wípé ń ṣe ni kábíyèsí aláyélúwà tí wọ́n papòdà tí wọ́n wàjà tí wọ́n lọ sùn nípò àwọn bàbá wọn sọ àsọtẹ́lẹ̀ wípé ó dà ẹ̀sìn tí mò ń sìn o òun náà ni kí wọ́n fi sinmi o bí mo bá kú o tí ó dẹ̀ ti jẹ́ ohun tí gbogbo àwọn èèyàn mọ̀ ṣé tí àwọn ọmọ àbí àwọn ẹbí tí wọ́n bá wá dúró lórí ẹsẹ̀ wọn bóyá a rí nǹkan tẹ̀yìn àgbààgbà fẹ́ gbà àbí a rí àwọn ẹ̀tọ́ tó yẹ kẹ́ ṣe tí wọ́n ṣe ètò bí ó ti sọ àti bí ó ṣe yẹ ṣé àwa lè sọ pé irú ọba bẹ́ẹ̀ kò ní àǹfààní láti lè sùn gẹ́gẹ́ bí ọkàn rẹ̀ ti ṣe yọ̀ǹda. ọba bẹ́ẹ̀ yẹ kò ní àǹfààní láti ṣe irú ìwé yẹn sílẹ̀ nǹkan tó bá jẹ́ tèèyàn lèèyàn ń pàṣẹ nǹkan tó bá jẹ́ tèèyàn òun lèèyàn máa pàṣẹ a ní nínú òfin tuntun yìí sẹ́ bóyá ẹ̀gbọ́n abala kejì ó sọ jáde gbangba ó ní ọba tí ó bá ti papòdà yóò ní ẹ̀tọ́ láti sùn ní ìlànà àṣà àti ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá ọba tó bá papòdà yóò ní àǹfààní láti sùn ní ìlànà ẹ̀sìn ìṣe ilẹ̀ Yorùbá àti agbègbè ibi tí ọba yẹn jẹ lé lórí so báwo ni irú ọba yẹn dẹ́gbẹ̀ẹ́ máa sọ pé òun kọ àkọsílẹ̀ kan tàbí àsọtẹ́lẹ̀ kan kó tó kú wípé àwọn kìrìsìtẹ́nì ní kó wá gbé wọn àbáwọn muslim ṣé ìyẹn ti lòdì sófin nìyẹn náà. tí a bá sọ pé irú ẹ̀ wáyé tí ó wá. ó kàn sọ nǹkan àbá tí ò lè ṣiṣẹ́ nìyẹn ó kàn kọ́ yẹn dànù ni. bàbá ìdí tí a fi ń sọ èyí ni wípé ẹ̀yin pàápàá tí ẹ jẹ́ amòfin tí ẹ dẹ̀ jẹ́ àgbà nínú àwọn oníṣẹ̀ṣe orílẹ̀-èdè yìí ẹ̀yin náà mọ̀ pé ní ìpínlẹ̀ Ògùn wa àwọn ẹjọ́ kéékèèké kan wà tí ẹ̀yin oníṣẹ̀ṣe tí ẹ ṣì wà nílé ẹjọ́ báyìí nípa àwọn ọba kan tó wàjà tó jẹ́ pé ó mú fàákájà láàárín ẹ̀yin àti àwọn ará ìlú pàápàá jùlọ àwọn ẹlẹ́sìn kan ní àwọn agbègbè kan ní apá ilẹ̀ Ìjẹ̀bú àti ní àwọn apá ibì kan ó sì wà ní ilé ẹjọ́ títí dì sí ara àwọn tí à ń sọ nìyẹn wípé bírú ẹ̀ bá wáyé ṣé ọ̀nà wo ni a fi lè wá ojútùú sí. òun náà ni ṣe rí irú bẹ́ẹ̀ sọ pé àwọn ẹjọ́ kan wà
kò sí àwọn èèyàn máa gbégbèsè nípa ẹjọ́ tó wà níwájú ilé ẹjọ́ pàápàá tí èmi jẹ́ ìkan náà àwọn tí mo jẹ́ agbẹjọ́rò ń bẹ̀ mi ò ní fẹ́ sọ ọ̀rọ̀ kankan sí tó ọ̀rọ̀ tó bá ti wà nílé ẹjọ́ a gbọ́dọ̀ jẹ́ kí adájọ́ kó dá ẹjọ́ yẹn nígbà tó bá da ẹnikẹ́ni tó bá dẹ̀ tẹ́ lọ́rùn a tún tẹ̀síwájú lórí ẹ̀ so ẹnìkankan lè dìde kó sọ wípé nǹkan báyìí kò tẹ́hun lọ́rùn òun gba ilé ẹjọ́ lọ nǹkan tí ilé ẹjọ́ bá dẹ̀ fẹ́ dá lẹ́jọ́ òun la dẹ̀ fẹ́ wò ṣé ó ti yé yín sìn nítorí náà mi ò ní sọ̀rọ̀ lórí àwọn èyí tó wà nílé ẹjọ́. ọ̀dà ẹ jẹ́ kí a wò báyìí a ní ìgbìmọ̀ àwọn àjọ kìrìsìtẹ́nì tí a mọ̀ sí Christian Association of Nigeria bákan náà ni a ní ìgbìmọ̀ àwọn ti ẹlẹ́sìn mùsùlùmí ìyẹn Supreme Council of Islamic ṣé a ní irú ìgbìmọ̀ bẹ́ẹ̀ nínú àwọn ìṣẹ̀ǹbáyé tí ó jẹ́ pé nígbà tí wọ́n bá fẹ́ pe ìpàdé àlàáfíà àwọn àjọ ti kìrìsìtẹ́nì àwọn àjọ ti mùsùlùmí àwọn àjọ ti alábàáláyé tí ó jẹ́ pé wọ́n máa ń ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí wọ́n máa ń ṣe ìpàdé ní òrèkóòrè pẹ̀lú gómìnà àbí pẹ̀lú àwọn aláṣẹ ìjọba láti lè wo ọ̀nà tí àlàáfíà àti pé bí rọ̀bà yìí bá wáyé kí wọ́n lè jókòó ní ìtùbí ìnùbí láti lè jẹ́ kálàáfíà jọba láwùjọ ṣé ó ní àwọn ìpàdé kan tí ẹ ti jọ máa ń pàdé. ṣe ti wá rí kò sí ìgbà tí àwọn ẹlẹ́sìn ṣẹ̀ǹbáyé tí wọn ò ní àjọ lóríṣiríṣi. pẹ̀lú gómìnà àbí pẹ̀lú ààrẹ. àjọ wọn bí àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì bọ́yé ní àjọ tiwọn tí àwọn ẹlẹ́sìn mùmí tó ní àjọ tiwọn àwọn oníṣẹ̀ṣe náà wọ́n ní àjọ tiwọn lóríṣiríṣi òun lẹ ṣe rí irú àjọ tí a ti ń sọ̀rọ̀ lábẹ́ pé àjọ àwọn oníṣẹ̀ṣe parapọ̀ ilẹ̀ Nàìjíríà ẹ̀ka ti Ogun State làwa ti ń sọ̀rọ̀ ṣùgbọ́n àwọn nǹkan kan wà tó jẹ́ wípé àwọn àgbàlagbà wọ́n ní tẹnitẹni tàkísà ń tààtọ̀ ọmọ ẹni oníṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká mú ìbèbè ká mú sí di ọmọ ẹlòmíì tó ṣe bí òwe fún gbogbo àwọn tó wà létí ìgbọ́ ṣùgbọ́n ṣe rí àwọn ìjọba wa wọ́n ń tẹ òfin lójúmọ́lẹ̀ wọ́n fún ara wọn tó wà nídìí òfin wọ́n ń gbófin sọ́lẹ̀ lọ́nà wo irú ìpàdé tẹ pé yìí sí wọn ò pé rí pé wọ́n fẹ́ pe ìpàdé àlàáfíà láàrin oníṣẹ̀ṣe ẹlẹ́sìn mùmùmí ẹlẹ́sìn kìrìsìtẹ́nì wọn ò pé rí ní abala kẹwàá òfin orílẹ̀-èdè yìí ó sọ pé ìlú kọ̀ọ̀kan ò gbọ́dọ̀ mú ẹ̀sìn kan ní ààyò pé ẹ̀sìn tí òun máa kò gbọ́dọ̀ sí orílẹ̀-èdè kò gbọ́dọ̀ sí ìlú kọ̀ọ̀kan tó gbọ́dọ̀ sọ pé òun mú ẹ̀sìn kan so tí ààyè bá dẹ̀ ti wà fún àwọn ìjọba láti sọ pé wọ́n fẹ́ pe ẹlẹ́sìn kan bóyá ẹlẹ́sìn mùmùmí ní àbẹ̀lẹ́sìn kìrìsìtẹ́nì àbẹ̀lẹ́sìn méjèèjì wọ́n gbọ́dọ̀ gbìyànjú kí wọ́n mú ẹlẹ́sìn kẹta síbẹ̀ wọ́n gbọ́dọ̀ gbé. òun ni Ọbásanjọ́ ṣe wọ́n nu wọn Ọbásanjọ́ kìlọ̀ fún wọn nígbà tí wọ́n ń sọ̀rọ̀ níbi ìpàdé àṣeyẹ fún ọba Olówu l'Abẹ́òkúta tí bàbá wa Ọbásanjọ́ ń sọ fún gómìnà ìpínlẹ̀ Ògùn pé njọ́jọ́ tẹ bá ti fẹ́ pe irú ìpàdé yìí tẹ́ ń pè ní interdenominational service interdenominational ẹ gbọ́dọ̀ mú ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta ó gbọ́dọ̀ kó wọn jọ àwọn ẹlẹ́sìn mẹ́tẹ̀ẹ̀ta ló gbọ́dọ̀ pèsè síbẹ̀ ṣùgbọ́n àwọn ìjọba wa tẹ́ bá rí wọn pàápàá tó bá fẹ́ ṣe nǹkan tó bá fẹ́ gbàdúrà ṣe lè máa rí wípé wọ́n á pe kìrìsìtẹ́nì wọ́n á pe mùmùmí wọn ò ní pe àwọn ẹlẹ́sìn ìṣẹ̀ǹbáyé gbogbo nǹkan tó ń ṣe yìí wọ́n lòdì sí òfin ní orílẹ̀-èdè yìí so bí yẹn ṣe jẹ́ nìyẹn. tó bí ó ti ṣe jẹ́ nìyẹn o ọ̀rọ̀ lẹ ti ń gbọ́ látẹnu bàbá wa tí a gbà lálejò lórí ètò yìí lénìí àwọn ni olóyè amòfin Ọpẹ́odù Ifáṣọlá Saheed agbẹjọ́rò tẹnu wọn gbó kákákáká tí wọ́n gbó nínú tí wọ́n gbó lẹ́nu ni wọ́n tún jẹ́ ìkan nínú àwọn olùdarí agbègbè ìyẹn community leader bẹ́ẹ̀ ni olúwo ti ìlú Ìpẹ́rù òun náà ni bàbá wọn jẹ́ ìkan nínú àwọn agbẹ́sìnlárugẹ ní káàkiri àgbáyé ọ̀rọ̀ tí àwọn ń gbéyàwó lórí ètò ilé ni òun náà ni òfin tuntun èyí tí ìjọba ìpínlẹ̀ Ògùn ṣe di ọdún 2021 fún àwọn ọba àti ìjòyè ní báyìí a máa ṣí ojú òpó sílẹ̀ bó tilẹ̀ jẹ́ ìpè méjì tàbí mẹ́ta péré kí a gbà láti ọ̀dọ̀ àwọn olùgbọ́ wa tí wọ́n ń gbọ́ wa nínú ilé ṣùgbọ́n bí ẹ bá ti pè wá ẹ kọ́kọ́ yí ẹ̀rọ rédíò yín ẹ yí lọlẹ̀ pátápátá ẹ má ṣe jẹ́ kí a sọ̀rọ̀ àlùfàǹṣà fún ẹnikẹ́ni òye tí ẹ bá ní àbí ìmọ̀ràn tí ẹ lè mú wá láti lè rí wípé àwa ojútùú sọ̀rọ̀ àti pé ọkọ̀ ìtẹ̀síwájú ó dé bá àwùjọ wa nípa ìgbélárugẹ àṣà àti ìṣe òun náà ni kí ẹ jẹ́ kí a mẹ́nuba ojú òpó tí ẹ máa pè wá sí ojú òpó tí ẹ ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ẹ ti ń pè wá ni òun náà ni 08056
1311009 08056131009 tàbí 08113051009 08113051009 ẹ pè wá ẹ dárúkọ yín àti àdúgbò ibi tí ẹ ti ń pè wá. ọ̀làjúdé làwa gbàgbé àṣà ìdílé wa ọ̀làjúdé làwa gbàgbé àṣà ìbílẹ̀ wa civilization ló jágbá gbogbo àkàrà. Hello. ẹ kúrọ̀lẹ́ o. Hello, ẹ bọ́ọ̀lá sà. ẹ kúrọ̀lẹ́. Ẹ lọ sà o. ẹ kú ìsinmi ní kí lorúkọ yín o. Orúkọ mi ni Mr. Balógun láti Ìkòròdú. Balógun láti Ìkòròdú à ń gbọ́ yín ẹ yí ẹ̀rọ rédíò yín lọ sílẹ̀ o. Bẹ́ẹ̀ mo lọlẹ̀ mo dẹ̀ nípa. Mo kí àlejò tó wà lọ́dọ̀ yín sá o. àlejò wa ń dá yín lóhùn. Bẹ̀sẹ̀ ọ̀nà àwọn pẹ̀lú yín gbà àwọn pẹ̀lú lágbára lọ́hùn. Ẹ̀jọ̀ mo bẹ àkéèsí tí mo kàn fẹ́ àbí ó lè jẹ́ dípèrè àti àkéèsí mo ní pé nípa ìṣẹ̀ṣe a rí pé ìwé tó fi ń ṣe ètò wọn ó dà pé ó fi máa ní àwọn kan lára bákan something like that ìdájọ́ àti ìpè tí pípẹ́ bá ti bí ọdún òkèlè kankan tó wọ́n lè sí àwọn èèyàn wọn lé ibò muslim náà ṣùgbọ́n tí àwọn ìjọba bá ń ṣe ẹni pé máa fún wa ní inconvenience àwọn ìṣẹ̀lẹ̀ nígbà kan mo fẹ́ gbé ẹnìkan lọ sí hospital owó rẹbí ọkọ̀ ṣòro so it was a very big problem so mo rò pé ayélujára àwọn tó bá ní bá a ṣe àtúnṣe sí àti pé it will be a little bit better àkíyèsí tèmi ń kọ̀ rí nìyẹn sà. kódà àwọn àlejò wa wọ́n ń gbọ́ yín nígbà tó bá tó àwọn náà á fèsì láàrin ìṣẹ́jú kan sí kẹ̀yẹ́ kúrọ̀lẹ́ nìkan náà ti wà lójú òpó ẹ kúrọ̀lẹ́ o. ẹ máa pé tòkè lórí ẹ̀yìn o. àmì ọlọ́run bá ló ń tún kí lórúkọ yín o. ìlàmúdà láti dúgbà bọ̀. à ń gbọ́ yín. mo kí àlejò wa ọlọ́run jó rẹ̀ yín o. àṣẹ o bàbá. àgbà ọlọ́run kò ní fi yín kò ní rẹ̀ yín lágbó ọlọ́run. àṣẹ o. inú mi dùn pẹ̀lú ètò tẹ̀gbọ́n wa ní ọ̀dọ́ ìgbà tó kó lọ́n jọ kó sànú wa. àmín. tá a bá wo nǹkan tó ń ṣẹlẹ̀ ní pàápàá tó ń ilẹ̀ káàró òjìrè a rí i pé gbogbo wa la mọ̀ pé wá ìṣẹ̀ṣe la gbà báwo ló ti wá jẹ́ tó wá di pé ìṣẹ̀ṣe wa padà ó bá fẹ́ padà sí ẹ̀yìn kò yẹ kó rí bẹ́ẹ̀ èmi ti ẹ̀ sí ìrú ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa tó jẹ́ ọba láyé wa kò yẹ kó rí bẹ́ẹ̀ ká inú àjọ lọ́balọ́ba ká fi yọ ìjọba so ṣùgbọ́n nísìnyí àwọn olóṣèlú wa wọ́n ti ń ti ọwọ́ agbára bọ àárín àwọn àjọ lọ́balọ́ba èyí tí wọ́n fẹ́ bèrè lọ́wọ́ bàbá tó wà lórí ìjókòó sà ẹ̀ ń sọ̀rọ̀ nípa ìsìnkú àwọn lọ́balọ́ba pé àwọn ẹbí ò lè dá sí àwọn abẹ́lé ìjọba ò lè dá sí òótọ́ kò ṣe tó kó má rí bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn ìlú kọ̀ọ̀kan kéréje tí wọ́n fẹ́ dìde tí wọ́n fẹ́ fọba jẹ tí àwọn ìlú wọn yóò ní pẹ̀lú àwọn ìlú tí wọn ò ní pẹ̀lú wọn táwọn náà fọba jẹ wọn báwo náà ti ń ṣe orò tí wọ́n sí ǹjẹ́ orò àti ìṣẹ̀ṣẹ̀ tí wọ́n náà ló dẹ̀ mọ́yẹ́ lórí bí àwọn ìlú ìṣẹ̀bá yé bá torí a lè pé àwọn ìlú kan tí wọ́n fẹ́ fọba jẹ ọba tí wọn ò tí ì ju ti méjì lọ́ba ìkásẹ̀lẹ̀ níbẹ̀ tí wọn ò ní pẹ̀lú tó jẹ́ gbogbo fálàsì wọn gan kò sí bí àpò plus lọ 1 plus kò sáyé àfihàn pẹ̀lú kò sáyé àfihàn ibìkan tó ti ń yọ ìgboro kọ̀ọ̀kan mẹ́rin bá so tàbá wọn ní ká wò sí ìṣẹ̀ṣe àti àwọn nǹkan ẹsẹ̀ báyé tó lè fojúsọ́dọ̀ àwọn yẹn náà táwọn yẹn ò lè sí ìjọba ọ̀dọ̀ tí bẹ̀rẹ̀ wọlé sáàrin àjọ àwọn lọ́balọ́ba nígbà tó jẹ́ pé ọba náà làwọn náà táwọn náà lè jáde kábíyèsí láàfin ẹ̀kọ́ ìjọba. àwọn bàbá wa kúkú ń gbọ́ yín wọ́n ń gbọ́ ohun tí ẹ̀ ń béèrè bí a bá ní àǹfààní kí a gba ìpè kan sí kí a wá fi àyè sílẹ̀ fún àwọn bàbá wa láti ìdáhùn ẹ kúrọ̀lẹ́ o. ẹ mà kó ètò ẹ̀kú sí ọpọlọ o. ọlọ́run ọba ní òǹtò kí lorúkọ yín níbo lẹ ti ń pè wá ẹ jẹ́ ká ṣe pápápá. orúkọ tèmi adéwálé ìgòrà ọ̀bọ̀ ń pè láti ìlú òbíjọ. à ń gbọ́ yín bàbá. mo kí bàbá wa mo kí àlejò wa yẹn o. ẹ ṣé o ẹ wá sà. gẹ́gẹ́ bí bọ́kàn fẹ́ béèrè kan péré lọ́wọ́ yín ni ìbéèrè yẹn ni pé àwọn tó wọ́n ń ṣáájú wa àwọn tí wọ́n wà ní ipò agbára kí ló dé tọ́jú pé tó bá fẹ́ wà ní ipò agbára
gẹ́gẹ́ bí ẹgbẹ́ ń bá wa sọ̀rọ̀ lẹ́ẹ̀kan pé oríṣi ẹ̀sìn mẹ́ta ló wà ṣùgbọ́n méjì wọn máa lò wọn ò ní lo ìkẹta kí ló dé tí wọn ò bí lo ìkẹta àti pé kí ló máa ń fà tí wọn ò bí lo ìkẹta ìbéèrè mi nìyẹn fún. ẹ ṣe gan. tó ìbéèrè mi nìyẹn o bàbá wa Adéwálé Ògúnìràwọ̀ láti ìlú Ògìjò ìbéèrè tí wọ́n béèrè pé kí ló dé tí ó fi jẹ́ pé àwọn aláṣẹ wa pàápàá àwọn olóṣèlú nígbà tí a bá wọ ẹ̀sìn mẹ́ta ni a ní ní orílẹ̀-èdè ṣùgbọ́n méjì ni wọ́n lò tí wọ́n ń lò kàn èmi kọ́ ni máa sọ̀rọ̀ bàbá wa ti wà lóró ẹ kúrò lẹ́hìn. ẹ kúrò lẹ́hìn orúkọ sí mi láti kángbọ̀n ó pè láti kálú o. à ń gbọ́ yín bàbá. èmi ó kàn fẹ́ béèrè béèrè kan lọ́wọ́ bàbá wa sí ẹgbẹ́ bàbá mú kí yé o. ẹ ṣe sọ. ẹ ká ṣe pápápá. a máa ti ṣe fún un. èmi kàn fẹ́ béèrè lọ́wọ́ ni pé kí ni àṣẹ kí ìjọba gan nílé àwọn ọba yìí tó jẹ́ pé wọ́n fi kó àwọn ẹlẹ́sìn àpapọ̀ àwọn láti ṣètò ìjọba láti ṣètò ọba nínú ìlú tó ní kékeré ti wáyé ìfẹ́ wọn gba ẹni ẹ̀sìn kẹsì ní ààyè láti ṣètò ọba àwọn ará àgbà máa mú nǹkan bá máa ṣe nípa ọba àwọn àgbà ọba òwe àwọn náà máa mú nǹkan tó máa ṣe nípa ọba tó bá bá wọn gbà tí wọ́n fẹ́ jẹ tí wọ́n ti gbèjú bẹ́ẹ̀ lọ́dá ní táyì òní bá ti pín. tó a ò ní àǹfààní láti gba ìpè mọ́ kí a fún àwọn bàbá wa láàárín ìṣẹ́jú kan kí wọ́n sáré pa gbogbo ìbéèrè papọ̀ kí a tún kó agbára wa kúrò lórí ètò lẹ́ni bàbá wa ẹ ti gbọ́ ìbéèrè tí àwọn ará ilé béèrè kí ni ohun tí ẹ lè sọ pápápá ẹ kó gbogbo ẹ̀ papọ̀ kẹ́ sọ ní ìṣẹ́jú kan. nípa ìbéèrè tí bàbá Balógun tó kọ́kọ́ pè wá tó ń béèrè pé irú kan ni wọ́n ń ṣèdè àbí wọ́n ń ṣe kinní lálẹ́ kó jẹ́ pé èèyàn ń rọbí kó jẹ́ pé wọ́n fẹ́ lọ sí hospital a ti ṣe ètò sílẹ̀ pàápàá ní ìsìn ṣe la máa ń ṣe wípé tí wọ́n bá fẹ́ ṣe irú àtò kan lóru àmọ́ fẹ́ gbé ètùtù kan ìṣe ni wọ́n gbọ́dọ̀ ti jẹ́ kí àwọn ẹ̀ṣọ́ ti wà ní àyíká tó yẹ pé gbogbo ibi tí mọ́tò máa gbà pàápàá tó bá jẹ́ ibi tí mọ́tò ò ní gbà tí èèyàn jẹ́ aláàárẹ̀ tàbí pé olóyún tó ń rọbí wọ́n gbọ́dọ̀ ti rán èèyàn kan síwájú tí wọ́n dẹ̀ máa sọ fún wọn wípé ẹni báyìí báyìí ń bọ̀ wọ́n dẹ̀ máa yàgò lọ́nà fún láti lè jẹ́ kí ó kọjá tó bá dẹ̀ jẹ́ ìséde ọ̀sán tí wọ́n ń ṣe ní Kòròdú tó ń ṣe gbogbo lẹ́rẹ́mọ ọ̀pọ̀lọpọ̀ Ìjẹ̀bú tó ń pè ní ìsémọ́ ni ìṣe láàní jẹ́ kí àwọn elétùtù yìí kọ́ bọ́ sórí títì rárá agboolé náà máa wà gbogbogbò náà ti máa ojú òpó tí àwọn èèyàn ń gbà nínú àjò tó ń ṣe gbogbo ẹ̀yẹn àní jẹ́ kẹ́nìkẹ́ni débẹ̀ nítorí àti kó àwọn ọlọ́pàá síbi àti ẹ̀ máa ń pa àwọn ọlọ́pàá níkẹ́ni tó bá rí bẹ́ẹ̀ yẹn àwa ọ̀ràn wọn iṣẹ́ iṣẹ́ ni kò gbé wọn so bí yẹn jẹ́ nìyẹn nípa ìpèbí ẹ ṣe gbogbo àwọn ìjọba wa náà ni wọ́n ń dà wá láàmú láti ayé lọ dáyé kí èèyàn kan tó lè jẹ́ ẹni tó máa sọ pé ó jẹ́ ọba ó gbọ́dọ̀ wọ ìpèbí yẹn wọ́n tún sọ ní ìlú kọ̀ọ̀kan kí wọ́n tó àpúrúfù baálẹ̀ fún ìlú kan ó gbọ́dọ̀ níbi tó ń pè ní Lédì Òṣùgbó ó gbọ́dọ̀ ní àwọn ojúbọ kọ̀ọ̀kan nílùú ẹ̀ ó gbọ́dọ̀ ní ilé ìwé ó gbọ́dọ̀ ní gbogbo ẹ̀ bọ́ gbogbo àwọn yẹn ń sìn gbogbo àwọn tó ti ń fi àwọn baálẹ̀ jẹ gbogbo ẹ̀ jẹ kọjá àwọn òun wo orú nǹkan bẹ́ẹ̀ yẹn mọ́ ṣe mọ́kàn sáà yan èèyàn kan tó máa yan àáfàá pé kó jẹ baálẹ̀ àdúgbò tó máa yan àlùfáà ìjọ wípé kó wá jẹ olórí tún àdúgbò gbogbo àwọn nǹkan yẹn ló ń fa gbogbo kùdìẹ̀kùdìẹ̀ yẹn gbogbo yẹn dẹ̀ ń sìn láti ń dúró tì ẹgbẹ́ tá à ń bẹ àwọn ìjọba ni wípé kí wọ́n má bá wa ba ẹ̀sìn wa jẹ́. tó kí wọ́n bá wa ba ẹ̀sìn wa jẹ́ bí a bá ní bí òkè bí ọ̀fun ti gùn tó ó náà ní kí a ṣe jẹun ó ní gẹ̀ǹgẹ̀ ó máa gbé gbogbo iyán mi tódótódó ni àsìkò gbà wá láyè ṣùgbọ́n mo mọ̀ pé ọ̀rọ̀ ń gbénu bàbá wa tí wọ́n fẹ́ sọ torí ohun tí a nà sórí afẹ́fẹ́ lẹ́ni mo mọ̀ wípé ohun tí ó kan ara ilé tí ó kan ara òde ni tí ó kan gbogbo wa àwọn ìjọba pàápàá ó dá mi lójú pé wọ́n ń gbọ́ ìjọba ìpínlẹ̀ Ògùn torí pé wọ́n ní ìdùnnú sí ètò tí a ń ṣe yìí àwọn náà pàápàá ti gbáradì láti lè rí pé àwọn náà wá wí àwíjàre tiwọn ṣùgbọ́n àsìkò fún wa láyè bàbá sọ pé àwọn sì ní ọ̀rọ̀ tí wọ́n fẹ́ sọ ṣùgbọ́n bí a bá wojú aago wa àsìkò gbà wá láyé báwo ni ìbá ṣe dùn tó ká ní ṣe ni a rí àwọn tí wọ́n lè ṣe olùgbọ̀wọ́ fún ètò yìí láti lè rí pé àsìkò tó fún wa ṣùgbọ́n títí ìgbà míì tí a ó tún ní àǹfààní láti gbé àwọn bàbá wa kí wọ́n lè túbọ̀ yànyàn lọ́nà ọ̀rọ̀ pa tó ní ṣe pẹ̀lú àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá pàápàá jùlọ ní ìpínlẹ̀ Ògùn fún wa bí ni a ó máa fi àdàgbà ètò yìí rọ̀ sí lẹ́ni ṣùgbọ́n kí n tó lọ ẹ jẹ́ kí n kí
olóyè arógunrẹ tí ó jẹ́ olùdarí àti aláṣẹ iléeṣẹ́ aroka surveying company ti ìlú ìkòròdú ń bí ẹ̀ṣẹ̀ ẹ̀kọ́ àtìlẹyìn wa ìlérí tí ẹ ṣe fún wa láti ṣolùgbọ́wọ́ ètò yìí àṣírí ti yín o. bákan náà ni mo kí gbogbo àwọn ọmọ ẹgbẹ́ akọrin tìjọ the Redeemed Christian Church of God our Saviour Parish ti ìlú Igbólómù fún ṣẹ̀kẹ̀rẹ̀ festival èyí tí wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́. Elédùmarè ọba á jẹ́ kí ẹ̀bẹ̀ àti àdúrà yìí kí ó jẹ́ ìtẹ́wọ́gbà ayẹyẹ yìí náà Ọlọ́run á jẹ́ kó jẹ́ ìtẹ́wọ́gbà o. àti iná gbára àti iná gbòòrò àti wá fi ẹnu ọkọ̀ gúnlẹ̀ gọ̀ bí ìgbà tí ó jẹ́ pé òyìnbó fọkọ̀ gúnlẹ̀. adúpẹ́ lọ́wọ́ bàbá wa tí a gbà lálejò lónìí ìyẹn bàbá wa olóyè amòfin ọpẹ́ odò Ifáṣọlá Saheed tí wọ́n jẹ́ agbẹjọ́rò tí wọ́n tún jẹ́ olúwo ti ìlú Ìpẹ́rù. kì í ṣe àwọn nìkan ni wọ́n wá sórí ètò àwọn bàbá wa náà tí wọ́n bá wọn wá pẹ̀lú gbogbo àwọn ẹ̀mẹ̀wà wọn pátápátá àwọn tí wọ́n wà níta tí wọ́n wà káàkiri tí wọ́n ń gbọ́ wa adúpẹ́ ní ọwọ́ yín ẹkú rìn bí a bá ní ká máa dárúkọ mélòó ni a fẹ́ dárúkọ nínú gbogbo àwọn olóyè tí wọ́n tẹ̀lé bàbá wa adúpẹ́. bákan náà ni a kí gbogbo ẹ̀yin tí ẹ ti ní àǹfààní láti bá wa dá sí ètò lónìí bẹ̀rẹ̀ látọ̀dọ̀ bàbá wa Balógun láti ìlú Ìkòròdú ìyẹn Ìlàmúdà láti ìlú Ìbàfò Adéwálé Ògo Ìràwọ̀ láti Ògìjò àti Adékangọ̀ bàbá wa láti Ìtàlú. ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n fẹ́ dá sí ètò yìí ṣùgbọ́n àǹfààní ò sí fún wọn láti dá sí ètò yìí gbogbo yín pátápátá ni a kí adúpẹ́ yìí náà ò ní tún owó yìí o. mo kí àwọn aláṣẹ iléeṣẹ́ rédíò yìí fún àyè tí wọ́n fi gbà wá láti na ètò yìí sórí ìkànnì. bákan náà ni mo kí olóòtú ètò yìí ní òní ìyẹn bàbá wa Ayọ̀bámi Akínyàdé. mo kí ọlọ́wọ́ bọ́tìnì mi tòní tí wọ́n bá wa tẹ̀ tí wọ́n bá wa gbé sókè. mo kí MC Money ẹ máa ṣeun ẹ kú àtìlẹ́yìn wa ojú òní tì yín. mo kí ọ̀rẹ́ mi Pastor Semo ẹgbẹ́ bọ́ọ̀lẹ̀ bàbá kí ló dé nínú kọ̀wé àkọ́bí tí a wà yìí. mo kí àbúrò mi ọmọ mi ẹni mi èèyàn mi Akínbólú Sodiq tí ó jẹ́ pé òun ni ó fà á tí ẹ fi ń rí wa lórí ẹ̀rọ alátagbà Facebook yín. bí ẹ bá fẹ́ máa wò wá kedere ẹ lọ sórí Facebook yín yẹn Tungba FM live tó bá jẹ́ lórí TV channel wa on Tube ni ẹ lọ sí Tungba TV tó bá jẹ́ lórí Instagram àbí Twitter lẹ́tí fẹ́ máa gbọ́ ohun tí Tungba ń ṣe ni ẹ lọ sórí @Tungba FM ní ẹ ó ti máa rí gbogbo ohun tí a ń ṣe títí ọjọ́ mẹ́jọ o tí a ó tún bá pàdé lórí ètò yìí. bí ẹ bá wá ní ohun kan tí ẹ fẹ́ sọ ẹ ní ìbéèrè tí ẹ fẹ́ béèrè a rí àwọn tí wọ́n ń yànjà àbí tí wọ́n ń fi ẹ̀tọ́ wọn dùn àwọn tí ó jẹ́ pé bí àwọn ń fi ọwọ́ lágbá lójú tí wọ́n ń wo ibi tí ó jẹ́ pé àwọn lè sá lọ láti lè wá àwọn amòfin tí wọ́n máa bá wọn ṣe. iléeṣẹ́ Tungba ti ṣe ètò yìí sílẹ̀ fún wa ẹ pè mí lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ti tèmi 081 80 81 3442 081 80 81 3442 tàbí 080 22 79 5346 080 22 79 5346 títí ọjọ́ mẹ́jọ tí a ó tún jọ pàdé ara wa lórí ìkànnì yìí lórí ètò yìí àti ní àsìkò kan náà èmi Ọbátúngàṣe Israel Adébáyọ̀ ni mo wí pé ire àtàánú Ọlọ́run kì yóò fi wá sílẹ̀ títí láéláé àmín.